ti jí o ti fẹ́. Mi ti jí mo sùn lọ́wọ́. O ti lọ síbi iṣẹ́. Mo fẹ́ lọ. Àná mo sọ pé mo fẹ́ rí ẹ. O wá sọ pé tó bá ti ṣáwà tó wọnú lé lọ tí mo fẹ́ wá sọ́dọ̀ ẹ̀ lóko tètè. Ṣé òòrùn mi báyìí ni? Am I invisible? Tó gbé ẹgbẹ́ bẹ́ẹ̀. Okay. Láti bẹ́ẹ̀ owó tí àwọn ọ̀rẹ́ mi. Òfin ìgbẹ́ pẹ̀lú màdàbí ọ̀nà ẹbí ti tiẹ̀. Tó ìwà mẹ́ẹ̀ tó ń sùn. Mi ò sùn, mo ti jí látẹ̀kọ̀ mọ́ gbàdúrà. Máa gbàdúrà yẹn máa gbàdúrà. Máa bàbá tí báyìí náà wá! Tóyì, tọ́kọ̀ mi! Àwọn ọmọ mi yẹn! Sọ́dún sí! Àkófò. Nǹkan tí mo fẹ́ sọ́ọ̀rì. Olóyè yóò tún fọ. Ojú ọ̀la fúnra wọn. Nǹkan tí mo fẹ́ bèrè. Kí ni nǹkan tí mo ṣe gangan? All of a sudden, tó bá yẹ kó lẹ́ṣẹ̀ tí mo ṣe, wàá pè mí wàá sọ fún mi láti bí 6 months nínú ilé yìí. Everything can change ni. Ìwọ tó jẹ́ pé kó tí ẹ̀ possible. Tó gbé tó bá ṣe dé láti ibi iṣẹ́ kò sí bó ṣe lè rẹ́ tó. Bá ṣe jọ máa gist wá sọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi níbi iṣẹ́. Àárọ̀ wàá mú bread and tea kó tó lọ. Everything nísìnyí ó ti change. Jọ ní ti ẹ̀mọ́ kan tí mo fẹ́ sọ. Okay, jọ. No. Mo fẹ́ bẹ̀rẹ̀ náà ní pé jẹ́ ká jọ jókòó bá ṣe dúró sọ yìí ó jẹ́ kó dàbí pé tension wà. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ní pé kó jẹ́ ká jọ máa ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ for some months now. O fọwọ́ kàn mí, o rẹ́rìn sí mi. Mo ti rẹ́rìn sí ẹ, mo dẹ̀ fọwọ́ kàn ẹ́. Now listen, fi ara burúkú ẹ balẹ̀, kò gbọ́ mi. Ká ní ìwọ jẹ́ ọmọ tí wọ́n bí léèrè, tí wọ́n kọ́, tó gbẹ̀kọ́, tó dẹ̀ mú ẹ̀kọ́ táwọn òbí ẹ̀kọ́ lò. Ó ní jí láàárọ̀ kùtùkùtù. Kó wá rí ọkùnrin tó wà responsible, tó ń lọ síbi iṣẹ́ òòjọ́ tiẹ̀ láti lọ make owó tí ìwọ náà máa jẹ́nú ẹ o, kó wá ṣẹnu pẹ̀. Kó má sọ àdídì èmi dìdí èpè rẹ tèmi èdìdí èdèyìn ṣé ni. You are just senseless. Oh, ní làákàyè, you are làákàyèless. Yes! Because kálórí ẹ pé ni wàá rí èmi màá lọ máa ṣiṣẹ́ wàá máa bẹ̀rẹ̀ ẹjọ́ wèrè. Jọ now tell me, ṣé kankan wà nílé tó lack? O béèrè owó tí ń bọ̀ fún ẹ. No, o wọ aṣọ kan wà táwọn ẹgbẹ́ ń wọ̀ tó rówó wọ̀. Then what's your problem? Torí pé o kàn ya olè alábọ̀ṣe kí n kàn yàwó sójà nìyẹn. Yes. ẹ lọ́nà tó wá bọ̀ ọ̀yà àwọn ọmọ wẹ̀ ẹ mà ní irú tèmi kẹ. Where are you, baby? Accident! Bolowa! O ti wọ́n ta? Okay, mo bọ̀. Yes! Yes! There's no camera. Don't record. Oh, I'm gonna shoot it. Wow! I love you more. Thank you. Oh, I need to chat. Enough. I've told you. Can you enjoy the job? Yeah.
worse every day. Ẹ tí ẹ fẹ́ mọ nǹkan tó fojú mi rí láàárọ̀. Gbogbo irú àwọn ìwà tí mo sọ fún yín wọ́n wù tẹ́lẹ̀ náà ló ń wù. Ṣé kò change ni? Mi ò gbọ́dọ̀ parọ́ fún yín, wọn ò change o. Ó tún worse ni. Kí ló dé? Èmi àti ẹ náà gan. Ó yẹ kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ yẹn gan kà mí láyà ni. Ẹ mọ̀ pé mi ò kì í ṣèyàn tó máa ń sọ̀rọ̀. Tó fi wá di pé lemọ́lemọ́ mò ń pè yín báyìí. Ẹ wò, ó yẹ kẹ́ mọ̀ pé ó kà mí láyà gan ni kó tó lè di pé máa jí wá ka yín mọ́ ṣọ́ọ̀bù láàárọ̀ báyìí. Ó ní jẹ́ kó sú ẹ náà. But ó máa ní nǹkan kan tó fa gan tí ogun kan báyìí fi ṣẹlẹ̀. Exactly. Èmi kò ń rò pé ṣó ní nǹkan tí mo ṣe fún wọn ni. Mo ti béèrè títí mi ò gbọ́ nǹkan kan. Èmi náà dẹ̀ ti tẹra mi inú, mo ti rò mi ò rí nǹkan kan tí mo ṣe fọ́kọ mi. Kí wá ló lè máa ṣẹlẹ̀? Mi kò yẹ kó lè fọ̀rọ̀ pamọ́ fún mi náà. Torí mi àti ẹ náà ti sọ̀rọ̀ kò lè pẹ́ dé bíbá. Tó bá dé báyìí, ó likely kò sọ fún mi. Mo mọ̀ pé kò lè fọ̀rọ̀ pamọ́ fún mi. Ó máa ní nǹkan kan tó ń ṣẹlẹ̀. Ṣá máa wọ̀ ṣá ní sùúrù. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Gbogbo nǹkan tá a bá máa ṣe lórí. Ṣùgbọ́n. Kí nǹkan tó ṣe mí ẹ ṣe gan. Ẹ pẹ̀lẹ́, ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo lose control mi. I can take you to the hospital. Ẹ lọ wọlé. Kò sí nǹkan tó ṣe mí sẹ́. Kí ẹ tiẹ̀ wọlé kí n gbé yín lọ síbi tẹ́ ẹ lọ. Kí n wọlé? Ẹ wọlé. Ẹ ṣe. Bọ̀bọ̀ sọ̀rọ̀ wá fẹ́ sọ̀rọ̀ go straight to the point. Bọ̀ ọ̀rẹ́ ṣé wọ̀gùn mọ́. Kí ló ní mo ṣe fóun? Ṣọ́lọ́ ní nìkan kan tí mi ò provide fóònù. Ó ṣàlàyé lọ. Ṣọ́lọ́ ní ìdòwò kankan tí mi ò fóun àbọ̀ ńlá kẹ́ni tinú ilé yẹn ni. Kò ń ṣowó nìkan lobìnrin Ẹ kí ló tún fẹ́? You need more attention. Hello, stop ẹ now. Obìnrin. Ṣé wọ́kùnrin ni ẹ? No. Sori tóbìnrin bá wà tó bá fi pé bóyá ọkàn ò ṣe tó. Ó wà torí ẹ̀bẹ̀ síta. Obìnrin yẹn ó wù lọ́kàn rẹ̀ láti rìnrìn àrè ni. Ó wù lọ́kàn rẹ̀ láti ṣekúṣe ni. Ó ti wà nínú ẹ̀jẹ̀ ni. Yes, mo ń try now. But shall try, Joe. What's well? Just what, Joe. Shall try, Joe. You're so funny. Funny go. So funny ni. But kò funny now. Actually, nǹkan tẹ́ sọ funny lóòótọ́. Bó bẹ́ ṣe ṣẹnu ńgbà tẹ́ fẹ́ sọ. Bí bóyá kí n dẹ̀ sọ pé èdè ẹnu yín. Òun ló amuse me. Àǹtí Sẹ́rí tó bá jẹ́yàn ni. Ká tó kùn bí lónìí. Ẹ gbọ́jú bá ń lọ. I promise you. Ó tiẹ̀ ti dàgbà tí mo ti mọ̀ ní tìmí ní jẹ nǹkan aláta. Kẹ́ má yẹ ká ta sápá mi lórí. Wọ́n bímọ mi ni. Ẹ wò ẹ̀yin mo sá kì í ẹ ṣeun. Ẹ kú tọ́jú mi. Gbígbà tẹ́ ẹ gbá mi, Ọlọ́run fi ṣe kò ń gẹ́rẹ́ ní ẹ ṣeun àǹtí. Ọlọ́run ló lọ pẹ́. Káṣá má ti rí kòǹgẹ́ àbọ̀rọ̀ ni. Àmín. So, kí wàá ní jíjẹ báyìí? Sán ní ìkọ̀kọ̀ rẹ. Again? Ìkọ̀kọ̀ rẹ. Ní bíbá, ẹ wo bí tẹ́ wà ní. Ọ̀dà tí mo lè rí òkèlè bí ẹ̀bà. Waiter. Yes, ma'am. Please come.
Auntie o. You're such an interesting character. Thank you very much. Hey Joe, please take his order. Auntie, ṣé ní kọ́kọ́rẹ́? Rárá sá, kò sí fọkọrẹ́. Ó dà, ṣé ní òkèlè bí ẹ̀bà? Òkèlè wà bẹ́ẹ̀ sẹ́mú nìkan ló wà sá. Ẹ fún mi bẹ́ẹ̀. Oh, all right. Please come. Ẹgbẹ́ àtẹ̀mí náà ní origin àti kókó. Yes. Ẹ ṣé gan ni auntie. Ẹ ṣé gan ni. Olúwa ló lọ pẹ́. Yes. Báwo dé wá ní? Ṣé ti pẹ́ nìyẹn? Ẹ tún pé bóyá nọ́mbà wọn máa. Mo ti ń pè wọ́n ẹ jẹ́ tó ń yẹ̀ wò. Nǹkan kan náà ni. It's still the same thing. Kò lọ. Nọ́mbà yẹn náà dẹ̀lẹ́ ti máa ń pè tẹ́lẹ̀. Mo ti ń pè látàárọ̀. Ẹ̀ẹ́dẹ̀ mèèyàn mí mọ̀ wọ́n tẹ́lẹ̀. Mo ẹ̀sẹ̀ dẹ́kọ̀ ìní. Ok. Bóyá kẹ́ tó jẹun tán. Ó possible kò lọ. Ẹ ṣé gan ni. Thank you very much. Ẹ káàbọ̀. Èmi ni mo ránṣẹ́ pé lórí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n ẹ̀ àti ìyàwó ẹ̀. Gbogbo Fridays tí mo ṣe pátá mo rí i pé ọ̀rọ̀ tó sọ fẹ́ gbọ́n ẹ̀ ló jẹ́ kó máa maltreat ìyàwó ẹ̀ nílé bẹ́yẹn. Meanwhile tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. But kí ni nǹkan tó fẹ́ gbà nínú níbi kí inú ilé ẹ̀gbọ́n ẹ̀ dàrú? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé wọ́n sọ fún yín pé èmi ni mò ń kọ́ bọ̀dá mi ní nǹkan tó fẹ́ ṣe ni? Àbí bẹ́ ṣe rí wọn yẹn rí wọn ní rí ẹni tí kò hold enough láti decide nǹkan tó bá wọn? Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba o. Èmi ò believe pé ó yẹ kí business ilé wa kó kan ẹ̀yin. It's none of your business. Ẹ ní láti máa dá sí nǹkan tí ò bá kan yín. And besides, tó bá jẹ́ pé mo mọ̀ pé irú nǹkan báyìí gan lẹ pè mí fún, èmi ò ní dá yín lóhùn o torí mi ò kí máa ń sọ àwọn ọ̀rọ̀ tí ò bá wà relevant. Meanwhile inú ilé àwọn kan nìwọ náà ń lọ. Nǹkan tó bá dẹ̀ ṣe sínú ilé lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ó ṣeéṣe kó bá pàdé níbi tó ń lọ. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Tẹ́ bá ti ní ọ̀rọ̀ mi tó bá wà òkè ju eléyìí lọ bóyá kẹ́ pè mí. Mind you, nǹkan tẹ́ dẹ̀ ṣe fún mi lé ni mo máa report yín fún bọ̀dá mi. Ẹ má pè mí sí ọ̀rọ̀ tí ò bá kàn mí mọ́ o. Ṣé ti gbọ́? Mi ò ní sọ jù yẹn lọ fún yín. Ẹ má pè mí lọ sọ̀rọ̀ tí ò bá ti kàn mí. Tí ò bá ti kàn yín ẹ má pè mí sí mọ́. Ó máa bínú go get out kúrò wájú. Auntie. Mo ti fẹ́ wá máa lọ. So, ìdẹ̀lí lè fi yín sílẹ̀ sí. Ẹ ṣe kẹjọ ká wá máa lọ. Màá tó tẹ̀ ọ̀fọ̀ yín. Ẹ ṣeun auntie. Mi náà ti yó. Ká máa lọ lókè. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣeun mi. Ẹ̀yin náà máa rá láàánú. Thank you very much. Ẹ ṣe máa ń fọ́ lára. Àti máa expect ń jọ mi. Hello? Báwo ni? Ayédè. Maybe, hold on. Ìyàwó mi lọ. Okay. Bánjí ló wá báyẹn sìn. Mo fi Ọlọ́run bẹ̀ má bínú. I'm sorry for any embarrassment, Joe. Má bínú. Okay. All right. My attends. Shit. So, èmi ti fẹ́ máa lọ. Ibi ìbàlẹ̀ máa wà títí tí ẹ máa fi rẹ́ ni ẹ gẹ́tì. Ẹ ṣé gan ni àǹtí. All right. Àǹtí, àmọ́ ṣá, ọkùnrin tó fẹ́ yín ó ní lọ́kì gan o. Irú obìnrin bíi ti yín ṣọ̀wọ́n. Àwọn ọkùnrin wọ́n máa fi irú ti ní tọrọ ni. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé ó ṣiṣẹ́ tí mo sọ bí yín nú ni? Ẹ má bínú.
ṣe wípé ẹ̀rí mi rí ara rẹ̀ lóde kọ. Bẹ́ẹ̀ni. Ìṣòro kan ṣoṣo pé ló dojú kọ láàrin náà. Ìṣòro kan yìí lórí ọ̀rọ̀ ọkọ mi dání. Ìwọ́n fìfẹ́ hàn sí mi, kò fìfẹ́ hàn sí mi. Tó bá rí mi báyìí, tó bá ń bá mi sọ̀rọ̀, àfi bí ẹni pé bí omi ìkórìíra pátápátá ni mo jẹ́. Kí ló lè fà? Kí ló ṣe? Ṣé ń wò mí ẹ̀rí pé gbogbo nǹkan tá ń sọ nígbà lẹ́ẹ̀kan ló ń pa mí lẹ́rìn? Mi ò rántí ijọ́ tí mo ti rẹ́rìn gbẹ̀yìn tó jí pé mo pàdé tí gbogbo nǹkan tá ń sọ ń pa mí lẹ́rìn. Ṣé fẹ́ gbọ́? Láti ọjọ́ tí a ti bí mi sáyé, èyí ni ọjọ́ àkọ́kọ́ tí màá fi ẹnu nìkan tì. Torí mi ò tí mi ò nǹkan tí mo fẹ́ ṣe bí nǹkan tó yẹ kí n ṣe bí nǹkan tí mo lè ṣe. Wọ́n á rò pé kò dẹ̀ rí báyìí nígbà tèmi àti ìfẹ́ rẹ̀. Ìgbà tó fẹ́ mi, ó ń wà dáadáa sí mi. Kò dẹ̀ pẹ́ sígbà yẹn, ó kàn dédé change. Nǹkan tó fà ni Yes, yes. Báwo ni ìdí ẹ̀? Ṣé fífi ìlú dada iṣẹ́ nǹkan? Ṣó wa okay? Omi kan ṣé kí n gbómi wá? Omi kí ni ẹ̀? No, pé kò lè mú. Ṣé mo fẹ́ púyọ̀ fún gbẹ̀mí ni? Oh, okay, sorry. Ṣé kí n lọ bẹ́ẹ̀ run bath? Kò lè lọ shower. Láti. Kò lè shower kó freshen up. Oh! Bí mo ṣe wọlé ẹ̀ mọ̀ ọ́n àbí? Oh no! You smell good. Rachel, right? No. Yes. Give me nowhere. No, you smell You like... let me. I'm sorry. What are you doing? Kill the motor. Okay, get nowhere. Mami, you're killing the motor. Okay. Do that. My one set dining tomato. All right. Baby, why are you in telephone? Ṣé mo kàn ní kí n bẹ̀? Baby. Baby. But okay. Jẹ́ kí n tiẹ̀ wọlé wá ká ó jọ wá sọ. Baby, now see, I'm beginning to raise my voice. You know I do not like to do this. Ya. Ta ni baby ẹ? Aha ẹnu ẹ. Bí tó máa ṣe wà á. Ojú pé nǹkan tó ga jù náà, ó kún tayataya dé náà lánàá. Àmọ́ kò sí nǹkan tí máa ṣe. Tẹ́yí báyìí ṣe wà ń ta yìí. Òtútù yìí náà ni o. Àmọ́ ó ti mọ́ mi lára. Bébí náà ṣe máa ń sùn nìyẹn. Ìgbà míì tí ń bà sólé ọdẹ. Níbi tẹ́ ẹ fún mi pé kí n máa sùn báyìí, ibi tí máa ra nọ̀tí náà rè. Ṣé yóò tẹ̀sí ń dá tó bá jẹ́ bẹ́ẹ̀ wá aago 10, 11, 12 yẹn òtútù yẹn máa pọ̀. Tó bá wá máa di bí aago 4, 5, 6 báyìí. Àfi bí pé áńgẹ́lì tó wà ní ìṣáájú òtútù yẹn ó bínú sílẹ̀ wà lọ sùn lọ. Òtútù máa ń pọ̀ fa. Bóyá kó má dàbí pé kìíní bóyá kẹ́ wá lọ súnlé ọdẹ níbi tí máa ń sùn bẹ́ẹ̀ bóyá kẹ́ máa bọ̀ níbẹ̀ kẹ́ wá sílẹ̀. Tó bá rí bẹ́ẹ̀ ṣé ẹ̀bùn kan tá a máa ṣe ṣé ń bá yín wáṣọ ìbora tẹ́ bá nù síbí náà kílẹ̀ tó mọ́ òtútù yẹn sì ní pọ̀ fún mi. Madam, mi lè fi ẹ̀bẹ̀ ẹ̀ máa lọ jẹ. Ẹ mọ̀ pé bọ́gà ṣe lé ní bọ́tọ́kọ́ lé ẹ̀ ṣe parí.
ó dàbí pé wọ́n fẹ́ dán gbàgbọ́ mi wò. Wọ́n fẹ́ wo bí mo ṣe máa ń ṣiṣẹ́ tó nìyí. Kí wọ́n fi ilẹ̀ kẹ́ lọ tí nǹkan kan bá ṣe yìí ọwọ́ mi lọ ti bèrè àmì ilé lọ. Ẹ wo àjọ sùn bímọ jù bóyá kẹ́mi sùn kẹ́mi máa ṣọ́ yín. Ọ̀gá ẹ wo màdámù ti ń gbọ̀n. Màdámù òsùn wọn ń gbọ̀n ni bóyá kẹ́ ẹ ṣílẹ̀ kù kẹjọ wọlé òtútù ìpọ̀ fún wọn. Ọ̀gá a máa ṣe nǹkan báyìí ẹ wo màdámù ọ̀gá ò ṣílẹ̀kùn bákan náà ni o. Bẹ̀rẹ̀ kí ni yẹn? Ó wà fún títí máa bẹ̀rẹ̀ àti mo bẹ́ẹ̀ ṣe rí ní owó tí wọ́n báwo ni ọ̀rẹ́? Sórí tí a bá jọ ń bá ara wa rìn tá a bá lè bára wa sọ tọrọ ọ̀tá ara wa ni wa. Bíọ́lá ayé ẹ̀ fọ́nà lélẹ́yìí. A ní test tó yẹ kó wà nínú school. Mo ti wọ ẹ ní gbogbo school premises mi ò rí ẹ bọ̀ mo mọ̀ lọ́kàn mi pé ibi yìí ló máa wà torí ẹ̀ ni mo ṣe wá ẹ wá síbí. Ayé ẹ̀ fọ́nà rẹ̀ Bíọ́lá. Ọ̀rẹ́ tí o mọ̀ nǹkan tó ń sọ ayé mi ń fọ́ jẹ́ ó fọ́ tí tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ojú mi ni láyé máa fi máa fọ́ sí jẹ́ ó fọ́ tí ojú mi bá ti wà nínú ayé mi ó ti tán òun láyọ̀ mi òun ni ìdùnnú mi. Ayé ẹ̀ fọ́. Bọ̀ṣọ́ mọ̀ pé ọ̀rọ̀ yìí ti ń jọba pé lédi ìṣògùn sẹ́ ẹ̀ló ìwọ́n ni wọ́n. Báwo ló ṣe máa wá sílé tí wọ́n máa insult mi? Kí ló fẹ́ fà? Jọ tó bá ti ṣe tán kó bọ́ síta. Tó bá ti dé school ó lè pè mí a máa sọ̀rọ̀ létà ó ṣe ọ̀rẹ́. Mo náà ni mò ń count ọ̀rẹ́ mú kí ẹ all right. Kí ló ń ṣẹlẹ̀? Mo ti fojú sọ, mo ti fẹnu sọ, mo ti fi mú sọ, mo fi gbogbo ara sọ fún ẹ, but yet you are not listening to me. Kí ló dé? Ṣàṣẹ ń róbìnrin. Kí ló dé tí àbíkú àtọmọ yìí ṣe fẹ́ máa sọ ológun dèké gangan lórí pé ẹ nífẹ̀ẹ́ ara yín, ẹ nífẹ̀ẹ́ ara yín, ẹ nífẹ̀ẹ́ ara yín? Why? What is wrong? Kí ló dé? O fi iléèwé lẹ̀, o fi kàrí àyè sílẹ̀. Listen, jẹ́ kí n sọ ọkọ tó mọ̀ fún ẹ. Ẹ̀dá tó bá ní owó lobìnrin tẹ̀lé o. Èèyàn tí ò bá lówó wà láìtàláì tó bá gbọ́ tóbìnrin lòun fẹ́ràn ẹ̀ bóyá ti bí àbí nǹkan kan yìí náà òun ló ń dó tì. Tó bá ní kàríà obìnrin sì lè tẹ̀lé ẹ gòkè bọ̀bọ́ ní kàríà future kàríà ẹ̀ dáa. But tó bá ti ń di pé ẹ tó ní kàríà gan kò move on pẹ̀lú kàríà ẹ̀ wọ́n máa já ẹ lẹ́ni. Kí ló lè tó yìí? O ò lọ kíláàsì mọ́ ọ̀dọ́ ọmọ yìí ló máa jókòó síbẹ̀ náà ni mo gbá aka ẹ̀ mọ́ bẹ́ẹ̀ oyin sọ́ọ̀tì wa kó tí ń tó ti ṣe adé ń bá ẹ sọ́nà but mo wò pé mi àti ẹnìkan náà la tún close jù bí mo ṣe ń bá ẹ sọ gbogbo tí mo ń bá ẹ sọ yìí náà. Kí ló ṣẹlẹ̀ bọ̀bọ̀? Ọ̀rẹ́ kò ṣe pé mi ò understand nǹkan tó ń bá mi sọ ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ọmọ yìí
kò sí nǹkan tí mo lè máa rò lọ́kàn tí mi ò ní ro tiẹ̀. Òun ni yọ ayé mi. Mo nífẹ̀ẹ́ gan, mo dẹ̀ mọ̀ pé òun náà nífẹ̀ẹ́ mi. Mi ò dispute yẹn. Mo ò dẹ̀ ní pé kó má fẹ́ràn àbí kẹ́ má jọ fẹ́ra yín. All I'm saying is ṣe fẹ́ lọ́tọ̀, ṣe láìfẹ́ lọ́tọ̀, tún láìfẹ́ ṣe kífẹ́ tó wọnú ẹ̀ àbí kó fúnfẹ́ níbi 20% kí láìfẹ́ planning láìfẹ́ jẹ́ bí 80%. Ó máa dà èmi ò ó dà for example wait irú ọmọ tá à ń sọ yẹn sìn ọmọ tó fẹ́ kú torí ẹ̀ tó bá lọ rí létà pé ìwọ ló nífẹ̀ẹ́ òun ò nífẹ̀ẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ kan. Ìyún ni kò má sọ. Ìyún ni kò má sọ. Ó lè kún torí mi. Tó bá dẹ̀ di ọ̀la tí mo bá rí wípé bí mo ṣe nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ mi rẹ̀ mo lè para mi torí ẹ̀. Mo nífẹ̀ẹ́ gan. Ó ń gán mo dẹ̀ mo bó ṣe wà yẹn kò lè try nǹkan irú mi pẹ̀lú mi. Kò lè. Tó bá ti sọ bẹ́ẹ̀ kò sí wàhálà ìní kan òwò náà ni pé kò dẹ́ẹ̀dẹ́ fún pátá tí níbẹ̀ náà ni èmi ìbá tún advice bóyá kò má wà school kò máa jókòó di gbogbo ẹni máa plọ̀ àtẹ́yẹ pé ìfẹ́ òótọ́ lẹ́jọ́ ní sí ẹlẹ́yẹlé àtàlágàbà. Àsọdùn tiẹ̀ náà pọ̀ kí wá sí kíláàsì gan kí wọ́n wá sí kíláàsì gan ẹ̀yin tẹ́ mọ̀ wẹ́ mọ̀ wí. Ọmọ tá a rán soft drink yóò ti tò dé. Nneka, what's up now? How you doing now? How far? You don't go through with that? Thank you. Bye-bye. This is all I want, my darling. Nneka. 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 How you doing now? I'm fine, Jerry. You go today, this one where you're. This one just. You don't start again now. You know, say down dry after. You know, be anything. Nneka. Nneka. Now see your own be. Make I find something now. Make I find something give you. Where you go? Nneka. I tried. Trust me now. Big boy. Hey, do me. Hey, do me really. You know you're going to be that. Você não invadiu meu tio. Ṣé ni mo tẹ̀ mọ́ ní bóyá kí n wá lọ́jà rí? I did. Tí ẹ kí wá kí ló dé? Ṣé ti pè é ni?
Mo gbé. Ìyà jẹ mí. Oh God. God. Mo gbé. Àǹtí, ṣẹ́yìn náà rí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi. Ọ̀rọ̀ ìfẹ́ nílé ayé yìí ó dàbí nǹkan tẹ́ rí àwọn míì wà wọ́n lórí wọn ò ní fìlà, àwọn míì sì wà wọ́n ní fìlà ṣùgbọ́n wọn ò ní lórí. Ẹ̀yin náà irú ọkọ yẹn sì tó yẹ kó máa fìyà jẹ ẹni tó yẹ kó máa pọ́nlé gẹ́gẹ́gẹ́. Ẹni wà ẹlẹ́wà ẹlẹ́yìn funfun apọ́nbẹ́po rẹ nìyí. Ìṣesí yín ìsọ̀rọ̀ sí yín ó wúyàn lórí. Tí ọba ìlú wà tó bá rí yín ó lè fi ní ṣàyà. Àǹtí kí n má parọ́ ẹrẹ̀wà lóbìnrin pọ̀ ju kọkùnrin ọmọ fi yín ṣe rádaràda báṣubàṣu lọ. Ó ṣe mí láàánú gan. Kí ló sún mi débi báwo ló ṣe ṣẹlẹ̀? Fóònù ẹ̀kọ́. Mo ti delete nọ́mbà mi lórí fóònù. Ṣáà ní lọ́kàn pé èmi àti pàdé. Gbogbo nǹkan tó bá rò pé ó ṣẹlẹ̀ imagination, anything whoever ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ kò nídìí pé o fẹ́ sọ pé o fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ mi àbí mo fẹ́ mọ bó ṣe fẹ́ rìn. Kò nídìí kí ìwọ náà mọ bẹ́ẹ̀ mi ṣe rìn. Mo ti delete. Ká má pàdé mọ́ láéláé. Ló bá jí. Mi láìkọ́ tó ń ṣe o. Mi láìkọ́ tó wà mí dánwò. Mi láìkẹ́ o. Dọ́rọ́ ṣé o fẹ́ gba kúnlẹ̀ lọ́rọ̀ fámìlì mi ni? Àní ṣé òun wá nǹkan mi lọ́rọ̀ fámìlì mi ni? Now listen. Gbogbo nǹkan kí nǹkan tíyàwó mi bá sọ fún ẹ. Àárín èmi àti ìyàwó mi ló wà kò kàn ẹ́. O ò ní right láti máa pe èèyàn míì nítorí ọ̀rọ̀ fámìlì mi pé ẹ kó fi mí lọ́rùn lẹ́ o pé kí ló dé ṣẹlẹ̀ náà? Má jẹ́ kí n bá ìjà o. O ṣe kú ọ̀dọ̀ mi sìn. O tún lọ ń pè ọmọ lọ́mọ. Mo ti suspect ẹ̀ sí. Màgbẹ́rù lóru sùn ẹ̀fà tí ń dání. Gbogbo ẹ̀ náà ló dá yìí, ṣáà mọ́tò mi jẹ́.
bínú fún gbogbo àwọn nǹkan tí mo ti oníwàsẹ̀ tí ó dáa. Mi mí láti ọ̀tẹ̀. Torí pé mo fẹ́ kó feel bad. Fẹ́ kó mọ̀ pé obìnrin dáadáa ni. Obìnrin tí wọ́n fi ń tọrọ obìnrin ni. Ó ní project kan tí mo ṣe. Orúkọ ẹ̀ ni mo fi ń kọ́ shopping plaza yẹn. Mo wá jókòó mo rò pé tí mo ṣe nǹkan yẹn fún. Ṣé tíjà bá dé láàrin èmi àti ẹ̀ tí pè mí jáde ṣó tiẹ̀ máa dúró? Ṣé kò ní rò pé ta lọmọdékùnrin yìí lọ? Wọ́n fàtí wọ́n kọ́ dìbò òwe. Wọ́n méjì ọ̀pọ̀ wọ́n méjì ọ̀pọ̀ kan tìlẹ̀ tó kan tó pí ọ̀jẹ̀. Àwọn guys ń try. Wọ́n try wọ́n gbọ́dọ̀ ní ọmọ ọba ti náà. Ọ̀dọ́ kan máa ń bẹ̀rù láti pèsè fáwọn young boys báyìí. Abáṣẹ́ láàrin kan wá kọ̀m̀bẹ̀ sí máa fún problem. Ìmú wa sọ fún yín pé wọ́n máa ṣe dáadáa. Ìbílẹ̀ pé wọ́n tó wọ́n tọ̀ wọ́n. Mo ti mọ̀ wọ́n dáadáa ni. Abáṣẹ́ láàrin kan sọ wá ní ẹ̀kíní ìwáṣẹ̀ kìíní kan lọ́mọṣẹ́ ìjọba. Àjọkè sọ̀rọ̀ kò kàn wá ṣe final kìíní. Ẹ̀bẹ̀ kan lèmi ṣàfẹ́ bẹ́ẹ̀. Bá ti pé bóyá pé ẹ ti ní another one tẹ́ ti fẹ́ ṣe. Àwọn náà ló fẹ́ kẹ́gbẹ́. Ṣé wọ́n fún ẹ ní commission? No. Ṣé ṣe fún wọn fún mi lẹ́nìtìn ni? Mo fẹ́ kan nù. Mo pè tí bá ń fẹ́ kan nù àṣọ fún yín. Kí wàá ní interest ẹ̀ kankan lórí pé kí n gbé ṣe fún interest tọ̀dọ̀ yín gangan ní tèmi. Mo fẹ́ bọ́yẹ́ pé gbogbo nǹkan tó bá ń ṣe fún yín ó máa wà ókè tínú ẹ̀yin náà máa dùn. Bọ̀dá mi, ẹ ti ẹ̀gbọ́n náà building tí ẹ̀ ń ṣe lọ fún ìyàwó yín alpha. Wọ́n bẹ̀. Wọ́n fẹ́ parí ẹ̀ complex ni shopping complex and all them are nice gan. Bọ̀dá mi, ṣé ẹ believe pé gbogbo nǹkan tẹ́ ń ṣe fún lady ṣé èrò púpọ̀ jù ṣá? Mo understand ẹ̀. Ṣorí ìyàwó mi tó ń wọ̀ yìí. Mo tọ́ ni pé kò tí ì bímọ fún mi. Ṣùgbọ́n mo trust ẹ̀. Mo ti gbé ìyẹ̀wò rẹ̀ ti rí pé ọmọ tó ṣe ṣòro kò pẹ́ fún mi. Now listen, ṣorí tí n bá fìfẹ́ hàn sí tí mo ṣe àwọn ọkùnrin lórúkọ yìí ọmọ tábàbí ló máa jẹ́ next of kin wa ló máa jẹ́ next of kin gbogbo tí mo ṣe fún because mi ò fẹ́ torí pé bí mo fún mi ò mo ń fẹ́ because mo nífẹ̀ẹ́ and you see ọjọ́ ọmọ tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé kò ní kébékébé lọ́wọ́ mo ti gbé o mo rí pé kò ń ṣọmọ ní kébékébé ọmọ téèyàn lè dára dé ni. Ok bọ́dá mi ẹ̀ ṣe jẹ́ ká wò ó fún bẹ́ẹ̀ sáwọn ẹ̀ ṣe jẹ́ kí bóyá bíi àwọ̀ kékeré kan kó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti kẹ́ flare up kẹ́ wá wo ìwà tó máa kọ́ sí yín. Èmi ò sọ pé kò rí bẹ́ẹ̀ o bọ́dá mi ṣùgbọ́n at the same time ìwọ̀n tó wọ̀ sí ní nǹkan téèyàn bá ń ṣe nǹkan fún yàn kò gbọ́dọ̀ máa ṣe láṣejù ṣé mọ̀ kóbìnrin ni mí èmi dẹ̀ ni mo lè sọ ìwà tóbìnrin lè wù kóbìnrin dẹ̀ bímọ fún ni kò ní kó má ṣekú pa ni o mo fẹ́ kẹ́ jọ kẹ́ try láti ṣe díẹ̀díẹ̀ ẹ ṣe jẹ́ ká wò báyìí ẹ ṣe try láti jẹ́ kí bóyá bí ìyàwó kékeré kan kó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti kẹ́ flare up kẹ́ wá wo irú wà tó máa wù
àbí kí lẹ rò? But the same, mo fi dá lójú pé kò ní bẹ́ẹ̀ sọ. Okay, tẹ́ bá sọ bẹ́ẹ̀. Ìyẹn ló jẹ́ kí n pa fún ẹ latitude láti bí oṣù 6 sẹ́yìn. Ṣorí ẹni tó ń pè mí láàárọ̀ nígbà tí mo jáde yẹn, ẹni tó bá mi handle project yẹn ni. Ìgbà tí mo débẹ̀ láti lọ yẹ̀wò mo rí pé wọ́n ti kọ́ parí. Mo ṣe dá kí n padà wálé kí wọ́n á gbé kó wá lọ wo project tí mo ń kọ́ lórúkọ ẹ̀. Ó kù painting. Ìwọ fún ara mo fẹ́ kó select order tí wọ́n á fi kún. Mo tọ́jú pé kò yẹ kí n ti sọ fún ọ yẹ kí n gbé ẹ débẹ̀ kí n tó sọ fún ẹ ní ṣùgbọ́n mo fẹ́ sọ fún ẹ láti lè kí mood ẹ lè ti change ká tó débẹ̀. Shock ó máa ṣe ìyàbẹ̀ ẹni tó gbàjà láàárọ̀ tó dé lọ́sàn-án tó ń bẹ rẹ́rìn tó ń sọ nǹkan tó respect bó ṣe máa rí nìyẹn nǹkan tí mo fẹ́ achieve gangan nìyẹn ẹni ṣe kò sí obìnrin tó níwà tó lẹ́wà bíi tiẹ̀ tó kọ́ mọ̀ káàkiri no obìnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n mo lè ti fọwọ́ mi sọ̀yà lọ́jọ́ àwọn ẹni pé ìyàwó tèmi yàtọ̀ sí gbogbo àwọn obìnrin tó wà dá you beautiful oníwà ó lẹ́wà o kì í cheat o kì í ṣe bí àwọn ọkùnrin tó máa ń ṣẹgbẹ́ kí lọ́kọ́ ó ṣe. ọlọ́kọ̀ wọn máa ń lọ́kọ̀ wọn lè gbọ́kọ̀ ṣe bákan sí wọn àwọn náà ló máa yà ní gbogbo nǹkan yìí kò sí ní wàá. ṣé ká lọ sí àgbàkọ̀ ṣe ká lọ. Change. Come on. Vem com a bagulhinha. Ó, você pinta, ele vai como color paint. Vamos ver com choose. Yeah! I got it! Surprise master me. Come on. Ah! Come on.